l'Abuja. Latamutunna. Mo ti gbọ́ pọ́n ti wà ṣẹ́ka tó wá sí kútu mọ̀dírù wa l'Abuja. Ọlọ́run bá gbà pẹ̀lú yín. Latamutunna wala umirtama umiranu. Kullu hayyin sayamutu. Ọlọ́run bá pẹ̀lú yín jù báyìí lọ. Laysa fi dunya subutun. حركات سوف تفنى ثم يتلوها خفوتا وكلام ليس يحلو بعده إلا سكوت أيها الزادر قل لي أين ذاك الجبروت كنت متبوعا على النطق فما هذا صموت ليت شعري أعمود ما أراه أمكنوت يموت كل برايا سبحان من لا يموت الله تموت كل برايا سبحان من لا يموت. Dákun bá orí rẹ̀ bẹ́ẹ̀ sí lẹ́ẹ̀kẹ́. يموت كل برايا سبحان من لا يموت تموت كل برايا سبحان من لا يموت. Ẹ dákun gbogbo wa tá wà ní ìjókòó tá wà yìí ìjókòó dárò ni. Ẹ̀yin làwọn jàmáà torí yín dìde. Wọ́n ní bẹ́ẹ̀ bá sọ pé káwọn ó jókòó àwọn tó kájòkó tọ̀ wọ́n ní jàmáà wọ́n ní ẹ jókòó lẹ̀. Masha Allah. Wọ́n ní ẹ jókòó lẹ̀. Ẹ dákun ẹ jókòó, dókítà ẹ jókòó, dákun ẹ jókòó ẹ jókòó. Karamakumullah. President ẹ dákun ẹ jókòó lẹ̀ ẹ dákun. Ogun wa tá wà ní ìjókòó ìdárò yìí ká sọ pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Tí wọ́n bá ń wá onísọ̀nù. Láì tí ò ní járí náà sì já. Tí wọ́n wá béèrè pé ìlú wo ní jẹ́ bẹ́ẹ̀ tí ó fi já sí pé onísọ̀nù ọ̀fìsọ̀nù. Bàbá wa Sheikh Ibrahim Daud Zubair ojú ẹkún àwọn la fẹ́ fún lóyè náà. Afáwa gbà láti Jẹ̀bú Mushin. Járí yín pẹ́. Ẹ dákun ẹ jókòó bẹ́ẹ̀ bá fẹ́ joyè onísọ̀nù ọ̀fìsọ̀nù. Tí ò ní járí náà sì já. Tọ́ wọ́n ti tẹ̀yà jòkólẹ̀ wọ́n rí pé ìlú yẹn wọ́n insist ní wọ́n bá ju ìlérí ìlú tí wọ́n insist. Afáwa àgbà ni wọ́n ti wà ní jòkó ìnù. Karamakumullah. Lára àwọn sáráfù bàbá wa Lájí àgbà ni wọ́n. Allahu akbar. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn nítorí pé àwọn ọkọ yín zúmúrà àwa tá a kọ yín zúmúrà lẹ́ẹ̀ dámọ̀. Àwọn yẹn wá pọ̀ bẹ́ẹ̀ tí wọn ọkọ wa ń zúmúrà tó ṣe pé aṣáájú wa ṣẹ̀ríkù wa bẹ́ẹ̀ la ní wọn. Ẹ máa bárú bẹ́ẹ̀ pàdé ní irú àsìkò yìí torí wọ́n ní ọjọ́ oríṣiríṣi ọ̀bẹ láàrí níjọ òkú erin. Bàbá wa Sheikh Ibrahim Ọlọ́run bá wà pẹ̀lú yín o. Àmín. Ọlọ́run ní fi yín lẹ̀. Àmín. Ẹ bá sọ pé bismillahir rahmanir rahim. 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 Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Arrahmanir rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. Wa ala alihi wa ashabihi wa sallim. Wa ala alihi wa ashabihi wa sallim. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. Wa ala alihi wa ashabihi wa sallim.
وعلى آله وأصحابه وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run. alhamdulillah. ọba àṣeyí tó wù kéèyàn tó lè sọ pé òun ní ìmánì ó dìgbà tọ́lọ́run bá ṣe ń tọ́fẹ́ tọ́ wá gbà. bẹ́ẹ̀ ni bàbá. gbígbà wa tá a gbà ló jẹ́ arọ́pẹ́ dá. Allahu akbar. àyígbà wa yóò jẹ́ ká máa wo gbígbà tó ṣe pé àdánwò ní kùnà ṣùgbọ́n nítorí ipá gbà àwa sọ pé àdúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. atọrọ ìkẹ́ àti kẹfọ́ ga wa ṣáájú wa nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá kí ànábì, Ọlọ́run bá kí ànábì, àwọn ilé ànábì, ìyàwó ànábì, ọmọ ànábì. amina. àwọn ẹni pàtàkì níwájú Ọlọ́run. àwọn bàbá wa gbà kí wọ́n máa wọlẹ̀. bàbá wa Sheikh Yusuf Bangboye ẹ wọlé kẹ káwọn bàbá náà ẹ tó jókòó. ṣé àwọn bàbá wà nù. afakunla afakunla Ọlọ́run jẹ́ àárín ìgbà afakunla. akramakumullah. afakunla afa ò ní fẹ́ báwọn afakunla wọn náà àga yín mẹ́yàn yín tọ̀ ọ̀dà afakunla. ẹ dákun gbogbo wa. ayyakumullah. bàbá wa ọ̀gá wa gbà ọmọ alájí àgbà bàbá wa vice chancellor Al-Hikma University kọ̀dà kankan lọ́dọ̀ tí wáyà yìí tẹ́ ti kí àwọn bàbá náà ẹ mú wọn kí àwọn bàbá ẹ wọlé akramakumullah. ẹ kí àwọn bàbá ẹ dákọ̀ ẹ bá mú wọn wọlé kí àwọn bàbá. bàbá wa Professor Abdul-Lateef Ọ̀làdìmẹ́jì vice chancellor Al-Hikma University. ẹ bá mú professor kan níjòkó yìí náà lọ kí bàbá. okay. Professor Abdulgani Amuda láti University of Ilorin. àwọn náà ara jókòó tẹ́yìn ọmọ kò yẹn jókòó. ọ̀njáre yín pẹ́. ta ni mú yàn lọ kí bàbá. aha dókítọ̀ ẹ̀yin yóò ní lọ́rin ẹmúra yìí bàbá náà wọ́n wá kí wọ́n sì dé wọ́n jókòó ẹ̀rì àmà ẹ dákun ẹ máa wáyé fáwọn afáwà. ṣáàtì kí bàbá tẹ́lẹ̀ inshallah ẹ tún wá kí tọ́ alhamdulillah masha Allah. الموت وفنا ممدو. a kí àwọn bàbá àwọn àlejò wa pàtàkì níjókòó yìí pàápàá jùlọ àwọn lọ́gàlọ́gà nínú ìwé díkùdíkù àwọn lọ́gàlọ́gà nínú kéwú bàǹbàǹbà àwọn lọ́gàlọ́gà nínú mà tí wọ́n wà níjókòó pẹ̀lú wa ọlọ́mọsàbá wa kí yín ọlọ́mọba wà pẹ̀lú yín má fi yín rẹ̀ mọ́dà yín dára yín o. àmín. a kí gbogbo ẹ̀yin ìyá wa náà ọlọ́mọba wa dúpẹ́ fún yín o ọlá Nabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìjókòó tá a jókòó lé ní èmi ò múra wá sí wa o. ó ń járe yín pẹ́. ẹ ti ń gbọ́ wá sí ẹnu gbalẹ̀ mọ́ iná ìwòye tẹ́ ti gbọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. àmọ́ ìjà kọ́sàdúà bá a ti máa ṣe gbogbo fún bàbá wa àfáàgbà bàbá wa Alhaji àgbà rahimahumullahu jami'an tí wọ́n tara wọn jáde ó fi dórí gbogbo àwọn ẹlẹ́hà bàbá tí wọ́n ti wà níwájú Ọlọ́run ó fi dórí gbogbo àwọn bíbí inú bàbá tí wọ́n ti wà níwájú Ọlọ́run ó fi dórí àwọn ọmọ tọ́lọ́run ti kádàrá pé wọ́n ti wà níwájú Ọlọ́run ó fi wá dórí gbogbo ọmọ kéwù bàbá tí wọ́n ti wà níwájú Ọlọ́run. ayyakumullah. dórí àwọn tí gbọ́ wá sí bàbá tí wọ́n sọ wá sí bàbá di wíìrìdì wọn tí lè já wọn tí wọ́n ti wà níwájú Ọlọ́run ajáná sí bàbá arọ́wà sí bàbá tí wọ́n ti wà níwájú Ọlọ́run tọ́wọ́ ìpàdé kìí àmọ́ bá dàbí ilé ni tọ́ dàbí ayé tá a máa sọ pé ibi táwọn alágbájá ń dé sí nìyí kódà àbá máa sọ wípé gbogbo ẹni wọ́n bá lọ látara Alhaji àgbà wọn ò ní ìdí kún sí wàhálà kankan mọ́ lọ́hùn ìyá pọ̀ lọ́hùn àmọ́ tójú wọn máa rí lọ́hùn o
tó bá rí bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa fáàgbà látọ̀dọ̀ bàbá alájí àgbà bisimilayi mẹ́ta kúlú wàlláhu mẹ́ta kó fi dérí bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ lánàá yìí kọ́nà mùsàbà kẹ́ gbogbo wọn. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. mo wá kí gbogbo ẹ̀yin ọmọ bàbá ẹni ó ti Kaduna wá lẹ́nu bó ṣe ṣẹlẹ̀ yìí náà ẹni ó ti Minna wá lẹ́nu bó ṣe ṣẹlẹ̀ yìí náà ẹni ó tàbújá wá lẹ́nu bó ṣe ṣẹlẹ̀ yìí náà lẹ́nu jẹta ìlú sì ti kún bámú gbogbo yín pátá àyè tí kálukú ti wá Ọlọ́run bá wa dúpẹ́ fún yín yọ̀sán. Àmín. ẹ kú àsáré wá Ọlọ́run dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. yóò fi gbogbo ẹ̀mí àtàláfíà ara yóò fi dúpẹ́ fún wa. Àmín. kódà àwọn tó wá láti gbèrè à àwọn tó wá láti gbèrè àwọn tó wá láti Kìṣí dákun gbogbo yín náà lọ́mọ dúpẹ́ lákì ó kọ́ lọ́mọ sàkí gbogbo wa. Àmín. ìjókòó tèmi. Qawwakumullah. àwọn wọn láwọn alumni Zumra àbí alumni Zumra tó làdàbíyà tó Kamaliyya àwọn ẹ máa wọlé sa aláwọn ọkọ àlẹ́ sa alhamdulillah ẹ dákẹ́ bá àwọn àgà fún bàbá wa ẹ máa bá àwọn àgà fún wa ẹ̀yin àfa àtẹ dàgbà dáadáa yìí ẹ dákun ẹ rọra máa dìde díẹ̀díẹ̀ ṣètìgbọ́ ẹ sà àlùbáríkà. Àmín. ẹ sì jòkó náà sórí ọmọ tó sì tó fi gbà ládàá jòkó tó bá ti jòkó tó bá ti pé wọn gbà gáǹdì rẹ Ọlọ́run ọlá àga tí mo gbé fún ẹ yìí yẹn lálùbáríkà ọ àṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ ọkọ dàníyàn sí iná ọ dàníyàn sága kó tó gbé kalẹ̀ Ọlọ́run ọlá àga tí mo gbé kalẹ̀ yẹn lálùbáríkà má ti ma gbága kalẹ̀ gba ń bẹ Ọlọ́run ló jogún ẹ̀ fún ọ. bẹ́ẹ̀ ni Ọlọ́run fún ọ lọ́wọ́ báyìí. tó bá wá fẹ́ fún yàn Ọlọ́run wọlé àga tí mo gbé kalẹ̀ bọ̀mọ̀lá àlùbáríkà ọ̀sẹ̀ wa gbé fún ọ. ó tó bẹ lọ́hùn. báwọn ni ó tó bẹ lọ́hùn. ẹ̀yin tẹ́ ti dé tipẹ́ ó tó bẹ lọ́hùn. gbogbo Ittihadu Khiriji Zumra wọn làwọn ni wọn ní ìjókòó àárọ̀ yìí. Akramakumullah. kódà nínú wọn náà láti gbọ́ wáàsí. Insha Allah. a máa ṣe oníkí máa bọ̀ wáyé láàárọ̀ yìí nítorí wọ́n pàṣẹ fún mi lánàá Ọlọ́run ó kádàrá pé àṣẹ wọn Ọlọ́run ní àárọ̀ yìí ní ó tó kú Ọlọ́run láàárọ̀ yìí ní ó tó kú ni o wọ́n pa lánàá kò ó kú láàárọ̀ yìí ni o tó àṣẹ alájí àgbà dá kọjá o wọ́n ti ráyè barakallahu ọ̀sán fẹ́ dà níyàn yìí náà ẹ̀sọ́ ní kó gbé fún wọn kò tí àlùbáríkà kan ló ti níwọ̀n tó ti gbé àga fún dókítọ̀ ó ti lálùbáríkà. Masha Allah. ẹ dákun gbogbo wa tá a wà ní ìjòkó ń bì láàrin ìṣẹ́jú díẹ̀ lílọ bàbá wa Khalifa láyè yìí bàbá wa Láàjì àgbà rahimahullahu ta'ala lílọ wọn wáàsí ńláńlá ni fún gbogbo ayé. Allah. Bàbá wa Khalifa wọ́n ti sọ̀kalẹ̀ àga náà ò sófo. Bàbá wa Khalifa ẹni ọkàn sì bọ́ bẹ̀. Èyí tó wá jẹ́ ìmọ̀ tó jẹ́ wá síbẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ọ̀wá mẹ́ni ọkàn. Ayyakumullah. Nítorí pé wọn kì í dùn mọ́ra wọn lọ́wọ́. Láti gbàtà ìwà àdàbíyà tọ́lọ́run ti kára Láàjì àgbà síra ní ẹmọ rẹ ni ọkàn kan máa ṣe sọ̀ọ́sọ̀ pé òun lọ́wọ́ abẹ̀ òun lánàá ń sáré rẹ̀ ni. laqad zina al-kamalu bituli umri wa tulu li umri muhtamalu sawabi. bọ́ọ̀bà ṣe pọ̀ wọn á jọ máa Zumra tó ní dìde fún bàbá màmá ọlọ́jẹ́ àwọn ìríjí kọ́ yìí àwọn àgbà ìríjí. Qad zina al-kamalu. àwọn àgbà ìríjí ni bituli umri wa tulu li umri muhtamalu sawabi. àfà ẹlòmíràn máa ma bàbá wa Khalifa tó ní nísìnyí ni ó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wọ́n. Allah. bọ́ bá mọ̀ wọ́n tẹ́lẹ̀ yọmọ ká àṣẹ bàbá yìí ni. nítorí pé ntọ́lọ̀ ń bọ̀ wọn nínú ilé yìí ò ní wípé ní máa rí fìrìfìrì ẹni ọkàn. La ilaha illallah. nígbà tí bàbá wa Khalifa alákọ̀ọ́kọ́ tí wọ́n dáyè náà àárí fìrìfìrì wọn lára Láàjì àgbà ká sọ pé ń lè ní ń wá kí bàbá ọlọ́kọ́ bọ́ bẹ̀ ni
dípò bẹ́ẹ̀ bàbá ọ̀yà máa rán oníwàásí àgbáyé ń sẹ́ wọ́n wà ní àìsọ̀fíù tẹ̀lé wọn. وكل خلايب الشيخ الكمال كبار في تجارب والخطاب. afa yìí أكرمكم الله. ìtì débi wá àti tí ń lọ òyìn kan ṣe introduction máa fẹ́ ṣàdúrà fún bàbá wa Khalifa tó ní ni o. ما شاء الله. afa ẹlòmíràn máa wá dá bàbá tó ní mọ̀ látara tó ṣe bàbá yìí lọ padà bàbá yìí lọ bọ̀ ẹ̀yìn máa rí wọn mo mọ̀ wọ́n ní kínní mo mọ̀ wọ́n báyìí mo mọ̀ wọ́n báyìí mo ti mọ̀ wọ́n pẹ́ àmọ́ káfí máa sọ wípé ebó náà ni máa tẹ̀lé òun sebó náà ni máa ṣe kínní òun sebó òun ló pínwó ń jọ sí sebó òun ló pínwó yìí tí máa pínwó ni wọ́n fún rárá. Allahu Akbar. ètò ọlọ́run tọ́lọ́run ti ṣe sínú léyìí tí léyìí fi ń jẹ́ lè kàmálùdì. لقد زين الكمال بطول عمره وطول العمر محتمل الثواب. الشيخ عبد الواسي Ayára Ar-Rashadi. أدام الله حياته. Ìmọ̀ gbádùn orin rẹ̀ púpọ̀. لقد زين الكمال بطول عمره. Ọlọ́run ló máa mà afáwà Rabbani. Ṣeun ẹ̀kú àsáré wá ẹ̀rí alọ Kaduna jò ní gbogbo ni wọ́n gbà wá lálejò. Masha Allah. Àwa wá tẹ́ni tẹ́ gbà lálejò ní ṣebí bàbá lẹ gbà lálejò lára wa. لقد زين الكمال بطول عمره. Ọlọ́run wọn o bàbá wa Khalifa tòní ẹ̀mí gúngùn àti àlàáfíà àtọkùn ara gbogbo àti ìtọ́sọ́nà rẹ̀ Ọlọ́run lọ́mọ́sà bá wa ṣe fún wọn Ọlọ́run. طول العمر. àlékún tọ́sọ́nà rẹ̀ àánú rẹ̀ jọ́ máa bẹ pẹ̀lú wọn Ọlọ́run jọ́ máa bẹ pẹ̀lú wọn. Amina. ọlá ayé pa tí wọ́n kó lórí gbogbo wa ọlá pa tí wọ́n kó lórí olùkọ́ ni wọ́n. Iyyakum Allah. olùkọ́ ni lẹ́kọ̀ọ́ ni wọ́n tún wá jẹ́ olùkọ́ pẹ̀lú pé disciplinarian ni wọ́n. Disciplinarian ni wọ́n. Ọlọ́run fún wọn ní ọba tí ń fún wọn bọ̀ Sultana Nasira tí wọ́n dákọ̀ wọn lásán láti máa gbọ̀n. Allahu Akbar. Àmọ́ nísìn àní gbọ̀n mọ́ nísìn bọ́mọ bá ti dàgbà yìí dọ̀rẹ́ bàbá rẹ̀ ni. لقد زين الكمال بطول عمره. Aláàjì Mashood Adébímpé طول العمر. Aláàjì wa ẹ́dítọ̀ ọ̀lẹ́sìn ẹ̀dàkùn Ọlọ́run bá wa dúpẹ́ fún yín ẹ ṣé Ọlọ́run ò ní fi yín lẹ̀ Al-Baraka Ànábì sallallahu alaihi wasallam. كل خلائف الشيخ الكمال كبار في التجارب والخطاب. Ẹ dákun bá a ti jòkólẹ̀ yìí ni ẹ máa bá ń bùtù sáàfù àgákalẹ̀ ayé àsìkò àlejò láwà ní. لقد صاروا جدودا في حياتي. Àfà orin tó ń kọ́ ni orin àfà wa Abdulwasi Ar-Rashadi ni bàbá ń síwọ́ sẹ́bà ìkódà àti ìgbé wọn lẹ̀ tó rìn ní ti jáde. لقد زين الكمال بطول عمره وطول العمر محتمل الثواب. Dákun dáadó bí ẹnu dáadó báwọn náà ń darí padà bọ̀ wá bẹ̀. Àmẹ́ dákun gbogbo wa ẹ bá ṣe lè láfi Quraish. Àṣìyé máa ṣàdúrà fún àwọn àlífà wa tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n tún dẹ lẹ́rù ńláńlá yìí ọba tó dá wọn tó sì lẹ́rù náà kọ́mọ́sà bá wọn gbé. آمين. بسم الله لإيلاف بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلاف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. wọ́n ní káwọn ìyá wa níjà rẹ̀ kí wọ́n máa wúlẹ̀ Ọlọ́run bá ṣàlékún ọkùn ara tàláfíà ara fún yín ẹ kú ara fẹ́ra kù Ọlọ́run bá wà pẹ̀lú yín o Ọlọ́run ní fi yín lẹ̀ àti gbogbo ẹ̀yin ìyá wa pátá Ọlọ́run bá dúpẹ́ fún yín o ṣe àdúpẹ́ púpọ̀ Ọlọ́run bá dúpẹ́ fún yín. Afá dáadáa yìí أكرمكم الله. ẹ dákun jàmáà bàbá wa lọ onímímà ni wọ́n ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n olùkọ́ ọmọ ní kí ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n mùdírù ni wọ́n ó yẹ kí mùdírù ikú mùdírù ọkọ mùdírù lẹ́kọ̀ọ́ Allah. ó yẹ kí ikú àáfà akọ́mọ kí kọ́kọ́ mùdárísù lẹ́kọ̀ọ́ Allah. ó yẹ kí ikú khalifa kọ́kọ́ khalifa lẹ́kọ̀ọ́ ó yẹ kí ikú oníwàásí kan kọ́kọ́ oníwàásí mi lẹ́kọ̀ọ́ Allah.
ó yẹ kí ikú ọmọ àfáà kan tó kú kọ́kọ́ ọmọ àfáà mi lẹ́kọ̀ọ́. Masha Allah. Ó àfáà yóò gbọ́. Aṣáájú nínú ẹ̀sìn tó bá kú ẹ̀kọ́ káwọ ọmọ inú ẹ̀sìn ó yẹ kọ́kọ́ wa lẹ́kọ̀ọ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àwọn àfáà wa gbà. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. Bàbá wa Ṣéhù Láyélá àárín pẹ̀lú Ọlọ́run ní dàrú. Àmín. Ọlọ́run ní fi yín lẹ́ngbà kan. Àmín. Ọlọ́run ẹni lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ara àwọn àgbà ìríjì náà nù o. Ara àwọn àgbà ìríjì nù ni. Zumra yìí náà àwọn náà wá. Bẹ́ẹ̀ni. Tọ̀. Bí a máa ń sọ wípé àwọn Abdullahi onítòlótòló ń jẹ́ pírẹ́sidẹ́ǹtì lónìí, ẹrù tí ń bẹ lábẹ́ wọn tí wọ́n jẹ́ pírẹ́sidẹ́ǹtì lílé ẹrù tó wúwo ni. Ẹrù tó wúwo ni kọ́lọ́mù mọ́sà máa bá yín gbé ẹrù náà. Àmín. Ọlọ́run máa bá yín gbẹrù náà. Àmín. Àfà Ọlọ́run wal aadiyati dabha. Wal aadiyati dabha. Fal muriyati qadha. Fal muriyati qadha. Fal mughirati subha. Fal mughirati subha. Fa'atharna bihi nak'an. Fawasatna bihi jam'a. Ọlọ́run wọlé àbí tí ń kálù Kùránì tí ń tẹ̀lera wọn bá kí àfà wa àbòtó. Àmín. Ẹ̀sìn sáámi dáadáa. Àmì ẹni tá a bá nífẹ̀ẹ́ àìsí láti inú. Àmín. Bismillah, qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ọlọ́run wal aadiyati dabha. Wal aadiyati dabha. Àfà Suratul Aadiyat. Wọ́n nígbà táwọn kèfèrí gbọ́ súrà náà, wọ́n wá ń fa Nábì ṣe yẹ̀yẹ́. Sallallahu alayhi wa sallam. Kí ló tún bá débi ẹ̀sìn? Muhammad, kí ló tún bá débi ẹ̀sìn nísìn? Allah. Bẹ́ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam kọ́ ló sọ, Ọlọ́run ló fẹ́ fi sọ̀rọ̀. Wal aadiyati dabha. Ọlọ́run ni mo búra pẹ̀lú àwọn ẹ̀sìn ogun nígbà tí wọ́n bá hàn. Tí wọ́n rogun tí wọ́n hàn. Allah. Tí híhàn yẹn wá ṣe híhàn wọ́n ń sá lọ. Wal aadiyati dabha. Falmuriyati subha. Falmuriyati qadha. Ọlọ́run mo búra pẹ̀lú àwọn ẹṣin nígbà tí wọ́n bá hàn tí wọ́n ń bẹ lógun. Mo búra pẹ̀lú àwọn ẹṣin tí wọ́n bá rìn lérí àpáta ẹ̀rí tẹ́sẹ̀ wọ́n bá ń laná. Falmuriyati subha. Mo búra bákan náà pẹ̀lú àwọn ẹṣin tó ṣe pé ní ìdájí ẹ̀rí ẹṣin ọ̀tá ọmọ bẹ̀lẹ́gbẹ́ kan ẹṣin mùsùlùmí ọmọ bẹ̀lẹ́gbẹ́ kan wọ́n máa wá ké síra wọ́n máa hàn síra wọn ní hàn pé a kojú ara wa lónìí. Fa'asarna bihi nak'an. Tọ́ba wa kan tójú ìjà wọ́n máa wá tú ukú eruku ó bu ẹṣin yóò sì bu ẹni tó gùn ẹṣin yóò sì máa lọ bẹ́ẹ̀. Fawasatna bihi jam'a. Àwọn mùsùlùmí ọ̀wá tó ẹṣin wọn wọ́n tò wọ́n lẹ́sẹẹsẹ báyìí. Allah. Kálukú ọmọ wò pé kí la bá débi ẹ̀sìn bó ti rí lọ́dọ̀ àwọn kèfèrí jọ náà nù. Àmọ́ àwọn ò retí pé àwọn fẹ́ nímọ̀ nípa rẹ̀ ní táwọn fẹ́ ni káwọn fà Nábì sí yẹ̀yẹ́ sallallahu alayhi wa sallam. Ẹ dákun jàmáà, kí ló bí ẹ̀sìn? Ẹ̀sìn fẹ́ lọ jagun. Na'am. Ẹ̀sìn fẹ́ lọ lè kú. Bàbá. Ẹ̀sìn lè lọ́kọ́ má dé. Ẹ̀sìn gbé àwọn èèyàn méjì tó fẹ́ dojú ìjà kọra wọn. Ìtọ́ba mú èèyàn méjì tó dojú ìjà kọra wọn tó bá lè ṣe ẹ̀sìn. La ilaha illallah. Ẹ̀sìn wa mọ̀ bẹ́ẹ̀. Ó mọ̀ pé ìjà lòun lọ jà ìwọ̀n ọwá fèsì ẹ̀ wọ́n tò wọ́n lẹ́sẹẹsẹ wọn ò kú lórí ìlà. Allah. Eruku wa mú wọn ò torí ẹ̀ họ wọ́n ń tẹ̀lé àpátákù ẹsẹ̀ wọ́n ń laná lórí àpáta wọn ò torí ẹ̀ họ. Ọlọ́run ní ọmọ ànábì Ádámà àwa promise ẹ̀sìn pé yóò wà l'Jánnà. La ilaha illallah. A promise ẹ̀sìn pé yóò wọ àlìjánà. A promise ẹ̀sìn pé yóò gbọ́ ẹlẹ́yinjú ẹgẹ́. A promise ẹ̀sìn pé yóò mọ nínú omi àlìkàwùsára. Innal insana li rabbihi lakanud. Àfà gbogbo tó ju ẹ̀sìn fẹ́ rí yìí lórí pẹ́sìn fẹ́ lọ jagun fọlọ́run tó ẹ̀sìn ọkọ̀ ọmọ ànábì Ádámà àmọ̀ tó promise ẹ̀yin l'àlìjánà. Ọmọ ànábì Ádámà àmọ̀ promise yìí lálìkàwùsára.
ọmọ anabi adama àmọ́ promise ti yín ní hurul ain àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ àmọ́ promise ẹ̀yin lásọ àrírí àmọ́ promise gbogbo tá a promise yín tó ń ti bẹ́ẹ̀ innal insana li rabbihi lakanun. dájú ọmọ adama ẹ wá dáyé ẹ wá mọ́re ẹ mọ́re lọ́mọ anabi adama ẹ mọ́re Allah oore díẹ̀ yìí tó yín ẹ mọ́re ẹ dáyé ẹ wá ya wọ̀ bíà kékeré tá a ṣe fún yẹn dúpẹ́. La ilaha illallah. Innal insana li rabbihi lakanun. Innal insana li rabbihi lakanun. Gbogbo ìyà ayé lẹ fẹ́ jẹ tán o sì tẹ jẹ tó sì tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ kì í tí ì tó yín náà ni. Wa innahu ala dhalika la shahid. Gbogbo owó ayé lẹ fẹ́ ní tán kò sì sí tẹ ní tó tẹ́yìn lọ́rùn náà. Gbogbo àṣẹ ayé lẹ fẹ́ pa tán kò sí ìta fún yín tó tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ bá ń pàkẹ́ tó máa lépa àṣẹ mi náà ni. Innal insana li rabbihi lakanun. Èyí ti ṣe tọ́ màá nẹ́bí Ádámà aṣọ gbogbo aṣọ lẹ́wọ̀ tán àmọ́ bẹ́ẹ̀ ti wọ̀nyún bẹ́ẹ̀ bá ti rú tẹlẹmí ò tún wù yín náà ni. Wa innahu ala dhalika la shahid. Ọmọ nẹ́bí Ádámà èyí ti ṣe tó ṣe yín bẹ́ẹ̀ gbogbo ọkọ̀ lẹ́gùn tán bẹ́ẹ̀ bá tún rẹ́lọ́mí ọkọ̀ tiẹ̀ ní ò tún wù yín. Wa innahu li hubbil khayri la shadidun. Àríkọ́dà aago ọwọ́ bàtà ẹsẹ̀ fìlà orí bẹ́ẹ̀ ti múra tí gbogbo ayé pẹ́ múra dáa bó tún rẹ́lọ́mí tiẹ̀ ó tún yọ lẹ́mí rẹ̀ ọmọ nẹ́bí Ádámà la ṣe bẹ́ẹ̀. Wa innahu li hubbil khayri la shadid. Ọlọ́run wa innahu ala dhalika la shahidu n tí ń sọ yìí o mádàmà ò lè jà míyàn o Kùránì tí ń ké fún ẹ wí bẹ́ẹ̀ kí wọ́n jiyàn páwọn ò ṣe bẹ́ẹ̀ Allah. wí bẹ́ẹ̀ kí wọ́n wọ́ lábẹ́ wí bẹ́ẹ̀ kí wọ́n wá ipò bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ kí wọ́n wá iyì bẹ́ẹ̀ wọn ò lè jà míyàn. Wa innahu li hubbil khayri la shadid. Oore lẹ fẹ́ jù ọmọ ànábì Ádámà oore lẹ máa fẹ́ ẹlòmíì ti plan ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún kalẹ̀ ní sèpé bọ́bá dìgbà báyìí yóò wá rí báyìí bọ́bá dìgbà báyìí yóò wá rí báyìí bọ́bá dìgbà báyìí yóò wá rí báyìí ó sì plan ikú náà ọ̀nà tí pẹ́kú lè bọ́ ọlọ́nà ó plan àwọn nǹkan kan tó fà láàfíà ara ṣe ó sì plan àárẹ̀ pé àárẹ̀ má lè báyàn lójú ọ̀nà Allah. ó plan àwọn nǹkan kan tó rí ní dùnú ìbànújẹ́ má lè bọ́ ọlọ́nà. Wa innahu li hubbil khayri la shadid. Wa innahu li hubbil khayri la shadid. Ọlọ́dẹ fala ya'lamu. Afala ya'lamu idha bu'thira ma fil qubur. Afala ya'lamu idha bu'thira ma fil quburi. Ètí ti tọ́ ma nẹ́bí Ádámù ò kíyèsí níjọ́ tá a bá gbé gbogbo àwọn tí ń bẹ nínú sàárè tá a bá gbé wọn dìde. Wa usila ma fi suduri. Bí àwọn bá ń gbọ́rù àyà yìí àdàbí kéèyàn má jẹ èèyàn kájẹ́ ẹ̀dá mi tá a fi wá wòran ma nẹ́bí Ádámù. Allah. Afala ya'lamu idha bu'thira ma fil quburi. Tó bá ṣe pé inú ẹ̀dá mi làbá wà ní àbáríran ma nẹ́bí Ádámù wò. Afala ya'lamu idha bu'thira ma fil quburi. Ẹ lágbègbè yín tẹ́ ń park machine sójú ọ̀nà ń bẹ̀ wọ́n ẹ má jẹ́ oṣù machine díjú ọ̀nà torí àwọn àlejò tí wọ́n máa ní sẹ̀ wọlé ọ̀nà tá a filẹ̀ náà nù ni. Afala ya'lamu idha bu'thira ma fil quburi. Ọ̀kẹ́ nínú àwọn ẹni Ọlọ́run kan nínú àwọn ẹni Ọlọ́run ó ní ó sì dùn tó ń jẹ́ èèyàn Allah. ó dùn tó ń jẹ́ èèyàn nítorí pé bóun ọba jẹ́ èèyàn ní sóun ọba ríre èèyàn òwò ojú àkìyàmà àmọ́ bọ́ wọ́n ti gbé mi náà dìde tí mo mọ̀. Allah. Afala ya'lamu idha bu'thira ma fil qubur. Afala ya'lamu idha bu'thira ma fil quburi. Ẹni ó kú dáa láyé lójú tiwa tó kú dáa sáàmà bí wọ́n gbé jáde dáa ojú àkìyàmà Allah. lọ́dọ̀ tiwa ló ti kú dáa fa ipò láàmà tó wà lọ́dọ̀ Ọlọ́run. Allah. Ẹni tí ó sì kú dáa láyé ní àyín ó kú wọ́n yí kòtò ní wọn ọ̀rá sọ sí sáàmà bóyá nínú ẹni tí wọ́n gbé dìde dáa ojú àkìyàmà ni ọ wà. Afala ya'lamu idha bu'thira ma fil quburi. Àfáà yìí ń bẹnu àwọn sàábé tí wọn ọ̀rá sọ sí ń bẹnu àwọn sàábé ànábì tí wọn ọ̀rá sọ sí ní sì ń bẹnu àwọn tọ́lọ̀ ń fún ní ìró pé wọ́n wà l'Áljánà. Allah. Wọ́n ní aṣọ tá a rí tá a fẹ́ fi sín bàbá fà sókè yọ̀yọ̀ ń sàlẹ̀ bàbá fà sísàlẹ̀ orí ọ̀yọ̀ ọ̀lẹ̀. Wọ́n wá lọ bó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam. wọ́n wá ní wọ́n fi ọ̀wọ́ àlàbídùn tó bá rọ̀ ọ̀wọ́ àlàbídùn ọwọ́ ọ̀pẹ tó bá rọ̀ ẹ fi yí ibi ẹsẹ̀
Ọlọ́run sì ti promise irú wọn láti Jánnà ní wọn ọ̀rá sọ sí. Afala ya'lamu idha bu'thira ma fil qubur. Ẹ dákun jàmá kí ni jẹ́ kí ló jẹ́ ayé àwọn bàbá yìí ó dùn, kí ló jẹ́ ayé wọn ó dùn, wọ́n lo ìgbésí ayé wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa. Bàbá wa Alhaji àgbà yányán rahimahullahu ta'ala, wọ́n ṣe wàsíyà fáwọn ọmọ kéwú tí wàsíyà náà kárí ayé. Wàsíyà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, gbogbo ọmọ kéwú bí yín ẹ mọ̀ wọ́n lé ara yín, ọmọ ìyá kan náà ní gbogbo yín, ẹ̀rí àmọ̀kẹ́ bí ó ti rí. Wọ́n ṣe wàsíyà wọn kalẹ̀ fún wa, wàsíyà wọn kárí ayé nígbà tí gbogbo bàjẹ́ bí n bá ti gbọ́ kínní ní afárá mi ó sì balẹ̀. Pé Ọlọ́run ọ̀dá ayé tàwọn yìí rú, ó tún fẹ́ dàlí kìí àmọ̀ wọn rú, ó ní wọ́n sọ̀rọ̀ eléyìí kalẹ̀. Allah. Kí ló sọ kalẹ̀ táyọ̀ padà máa ṣiṣẹ́ lórí ẹ̀, ó sì sọ ọ̀rọ̀ sọ. O lè sọ pé ó rí túnṣe kọ́ ọmọ rí túnṣe mọ́. La ilaha illallah. Àfáà yìí bàbá wa yìí náà àwọn náà sàsọ́ọ̀lẹ̀ kalẹ̀ fún aníjọ́ òní. Wọ́n ní ẹ má da ẹnikẹ́ni lóhùn mọ́, ẹ má da ẹnì kankan lóhùn mọ́. Wọ́n bá bọ́ Alhaji àgbà bàbá ìfọ̀hùn, bàbá ọ̀dẹ́ ìsàlẹ̀ kí bàbá ọ̀dá lóhùn. Àmọ́ gbogbo tí yẹn bá sọ nípa Alhaji àgbà láìda Ọlọ́run ó dá sí. Allah. Dáǹsárù náà wọ́n ti wí fún wa lásìkò ìgbà tí gbogbo ẹ̀ ń gbóná girigiri. Àfà bó bá rí bẹ́ẹ̀ kí ló kù tá a máa wí. Nígbà wọn lọ́lọ́run ó dá sí nǹkan. Bàbá wa Khalifa ti jẹ́ ta. Rahimahullahu ta'ala. Ǹjọ́ tọrọ kan ṣẹlẹ̀ wọ́n pè wá sí Súmúrà ní àyín bẹ́ẹ̀ bá gbàgbé. Àwa jọ méjì àtẹ̀lé àwọn àgbàlagbà lọ ní o. Bàbá wa Khalifa ti jẹ́ ta. Wọ́n wá sọ gbólóhùn ọ̀rọ̀ kan tó lágbára. Wọ́n ní nígbà tá Ànábì Mùsá lọ́dọ̀ Fìráúnà, Ọlọ́run ní innani ma'akuma asma'u wa ara. Gbogbo ẹni tí ó bá sì lágbára Ọlọ́run ní fọ̀rọ̀ rẹ̀ lé lọ́wọ́. Bàbá wa fọ̀rọ̀ wọn lé Ọlọ́run lọ́wọ́. Àmọ́ tó bá ti wá jẹ́ sí pàwọ́ tá a kù lónìí o, àwa wò pé a fi lé Ọlọ́run lọ́wọ́ mọ́ bí bàbá ṣe fi lé Ọlọ́run lọ́wọ́ tọ̀ ká ṣe tó wù wá. Àmọ́ tá a bá mọ̀ pé bàbá fi lọ́lọ́run lọ́wọ́ lọ́lọ́run fi yanjú ọ̀rọ̀ wọn débi tó yanjú ẹ̀ dé yìí. Ẹ já fọ̀rọ̀ wa lọ́lọ́run lọ́wọ́. Allahu akbar. Afáàyè bàbá wa níjẹta ni wọ́n sọ bẹ́ẹ̀. Nígbà tọ́rọ̀ ń dùn wá pẹ̀lú kí ẹni tá a lọ saburú ni wọ́n ń sọ pé òun àti bàbá ọba lọ́nà làwọn jọ ń fi oyin mutí. Ọ̀rọ̀ yóò ní tán. Ṣé báwa kọ́ lọ yẹ̀yẹ́ òun? Ṣé bọ́ba lọ́rin lórí fíhùn? Àwọn àtọ́ba lọ́rin àwọn jọ ń fi oyin mutí. Ọba lọ́rin ló bú òun ló ń yẹ̀yẹ́ òun kì í sàwà. Ẹ já fọ̀rọ̀ wa mọ́ Ọlọ́run, ẹ já fọ̀rọ̀ wa lé Ọlọ́run lọ́wọ́. Ẹ dákun jàmá, ẹ wo tí wọ́n kọ́ wa, wọ́n ti wá wà níwájú Ọlọ́run lónìí. Kí la rò pọ́ Ọlọ́run ọba máa fi gbé wọn dìde lónìí? Ohun bú tẹ́lómi sọ̀kalẹ̀ náà ni wọ́n tó fi jí kí lágbájá ọ̀tún gbọ́n tí wọ́n lọ sọ. Afala ya'lamu idha bu'thira ma fil qubur. Afala ya'lamu idha bu'thira ma fil qubur. Kíyèsí ni máa ń tí ó ṣẹlẹ̀ bí wọ́n bá gbókù dìde ń sáré ni. Wọ́n sílẹ̀ máa fi sudur. Àti ń tá a ṣe tọ́pamọ́ àti tí ń bẹ́ẹ̀ nù ọkàn tá a ṣe tọ́lọ̀ ń bá yọ jáde sẹ́dá pé ní tó báyé ṣe ń gbà tó ń bẹ láyé ni. Inna rabbahum bihim yawma'idhin lakhabir. Inna rabbahum bihim yawma'idhin lakhabir. Ọba ni tó ṣe pé gbogbo ń tá a ṣe ń jọ tá a ṣe kọ̀ sẹ́yìn rẹ̀. Ọlọ́run yóò fún wa ń tírà ṣe báwa láka tírà àwa lágbé tírà lọ́wọ́ Ọlọ́run fúnra ẹ̀ yóò máa rán wa létí tí mẹ́nu tírà rà wá lọ nígbàgbé owó tá a ṣe sọ́dọ̀ kò gbàgbé tẹ́ni kankan kèsì pọ́lọ̀ náà ṣe wá gbé kọ̀ǹpútà kan síwájú yóò máa wò kó tó dá wa lẹ́jọ́. Inna rabbahum bihim yawma'idhin lakhabir. Dájúdájú Ọlọ́run ọba ọkùnrin, ọba obìnrin, ọba ọmọ èké wa, ọba àgbàlagbà wa bihim yawma'idhin lakhabirun bihim yawma'idhin. Yóò fún wa ní ìròyìn tí kálukú ṣe ń jọ náà. Tí kálukú ọmọ ìyá kálukú ẹnu kí máa lè hadhal kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira wa la yuzlimu rabbuka ahada.
ẹ dákun tó bá rí bẹ́ẹ̀ dákun jàmá. Akramakumullah. Ikú bàbá wa yìí wáàsí ni kó jẹ́ fún gbogbo wa. Wáàsí ni kó wáàsí mùdírù jẹ́ fún mùdírù. Wáàsí ni kí wáàsí àfọ̀n tafsiri ni bàbá tí wọ́n lọ yìí. Wáàsí wọn kó jẹ́ wáàsí fún àfọ̀n tafsiri míì náà. La ilaha illallah. Ẹni tí èèyàn pè títí ṣe wáàsí. Kai. Mùdírù ni wọn olùkọ́ máa ń kéwú olùkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ni wọ́n tí wọ́n lọ́ máa kéwú tọ́pọ̀. Ikú wọn yìí wáàsí ni kó jẹ́ pé bóò ni bàbá yẹn lo ìdára wọn. Allah. Gbà wa ọmọ wa tá àwọn ọmọ tá a jẹ́ mùdírù gbogbo wa tá a jẹ́ mùdírù ní báwí. Wa ma in faza akisaruna uluma walakin faza aslahuna damira. Ẹ dákun jàmá bóò ni ó bá ti rí lónìí. Wọ́n jẹ́rìí ẹ̀mí mi sì balẹ̀ síwájú Ọlọ́run wípé wọ́n ní kí Honorable Shaba kí wọ́n máa wulẹ̀ sílé bàbá wa Alhaji Àgbà. You are highly welcome, sir. Ẹ máa wulẹ̀. Assalamu alaikum. You are welcome. Wa ma in faza akisaruna uluma walakin faza aslahuna damira. Ẹ dákun jàmá akí Honorable wa Ọlọ́run bá wà pẹ̀lú yín. Ẹ ṣé Ọlọ́run bá wa san yín lẹ́san olóore. Àmín. Wọ́n là fà wá ọjọ́ ti lọ ní. Wàlíyé Ọlọ́run tó ń pè ní jẹ́ Sheikh Ja'far Sadiq radiyallahu ta'ala anhu. Ọ̀pọ̀ kanú àwọn ọmọ kéwù rẹ̀. Ó pe ọ̀kan nínú àwọn ọmọ kéwù rẹ̀. Ó wá ní ọmọ kéwù mi. Ó ti lo ọdún tó pọ̀ díẹ̀ lọ́dọ̀ mi. Madha ta'allamta minni? Ayyu shay'in ta'allamta minni? Ẹ máa wulẹ̀. Wọ́n ní bàbá Grand Cadi àtàwọn àlejò kí wọ́n máa wulẹ̀. Karamakumullah. Ẹ máa wulẹ̀. Ọmọ ìfọ́sà akisaruna uluma walakin faza aslahuna damira. Ọlọ́run wá fàfà àgbà tún ayé ṣe. Ọlọ́run wá fà Alhaji Àgbà táyé ṣe ni. Nítorí pé kìí sọ ọmọ kéwù wọn tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ nìkan ní rẹ́kọ̀ọ́ kọ́ lára Alhaji Àgbà. Gbèsè ń tá Alhaji Àgbà kọ́ nìkan ní rẹ́kọ̀ọ́ kọ́ lára Alhaji Àgbà. Yé máa jẹ́ kí n máa wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì pẹ̀lú pé Allahu Akbar. Ẹlòmíì kọ́ ẹ̀kọ́ lára Alhaji Àgbà àmọ́ kò ní déta kọ́ sọ àmọ́ náà ní ń lò. Okay. Náà ní. Okay. Wallahi gbogbo kéwù tó bá ké tó bá rí lò bí Alhaji Àgbà láti ilé rẹ̀ ni léyìn wọ́n ti pọ̀. Ọlọ́run. Àbá kálukú ń kú pi. Ẹ̀tọ́ ẹsẹ̀ bá sàrà ìlú wa lásán ni ṣẹ́bẹ̀ lómi ló invite ẹ̀. Ọkàn rí lógìgì ni pé wọ́n náà ti kú. Ẹlòmí ló invite ẹ̀. Nẹ́sìn à ń ṣe wá sí lọ́wọ́ àwọn èèyàn wá ń wọlé. Ọ̀rọ̀ wo lásán tẹ́lẹ̀ kọ́ sọ́dọ̀ àgbẹ̀ Kúránì là ń kẹ́lẹ́ wà àìkíyàn. Eré olú ẹ̀ bàjẹ́. Wa ma in faza. Àbá ń bọ̀ ná ara Alhaji Àgbà láti ti kọ́. Bàbá ni wọ́n máa gbogbo tí wọ́n bá òkú wọn máa ṣe wọ́n bọ̀wọ̀ ẹnikẹ́ni. Ìbá ta fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fún náà nù. Káwa sọ Kúránì là ń kẹ́lẹ́ wà àìkíyàn. Kúránì là ń kí ẹnìkan ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ lọ́wọ́ yìí ọ̀wọ̀. Níjọ́ Jìbìrìlù ìwọ ni Jìbìrìlù tọ́tọ̀ kalẹ̀ fún Ànábì. Wa ma in faza akisaruna uluma. Kódà ara àwọn èèyàn nígbà náà táwọn wà ń kékèké jù báyìí lọ. Ara àwọn èèyàn nígbà náà tí wọ́n máa tún sọ pé àwọn ọ̀rẹ́ ṣe rú àwọn ọ̀dàbí àwọn kìnnìún tá a máa ń sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ àwọn èkìyàn. Kálukú padà tí ń lo tàlájí àgbà nísìn. Allah. Bàbá wáyé wọn táyé ṣe ni. Walakin faza aslahuna damira. Bàbá Alhaji Àgbà ni wọ́n ní ká kéwú ká tú. Wọ́n kàn kéwú dáálẹ̀ lọ gbà. Báyà kan ni wọ́n bá kéwú ó ké tẹ́ni tó bá ẹni ọba Ọlọ́run lọ́mọ yẹ àwọn èèyàn tó di ọmọ kéwú Alhaji Àgbà látara wá sí Alhaji Àgbà. Jẹ́rìí pé. Tẹ́ bá gbàgbé níjọ́ ní ta lọ sílé bàbá wa Amadu Sahi rahimahullahu ta'ala. Bàbá wa Musaiduddin àkọ́kọ́ fún Jama Ansar Islam àti gbogbo àdàbíyà. Tẹ́ bá gbàgbé nígbà tá a lọ Barrister Sahi ń sọ fún wa wípé kódà bàbá tó bí àwọn ọmọ ṣe wá sí ọmọ kéwú Alhaji Àgbà ni wọ́n. Kí wọ́rọ̀ bá gùn wọn nínú ilé wọn sì di ọyàwó máa já mọ́ni àmìlà sọ́ọ̀lẹ̀ hanfàlì náà sí. Àmọ́ ni àṣà àfà àlẹ́ yìí ha. Sẹ́wọ̀n ewé ò ti wá pẹ́ lára ọ̀sẹ̀ kò ti dọ́sẹ́ ni. Allah. Nítorí pé Alhaji Àgbà kéwúlẹ̀ lọ gbáà wọn ò ní kéwú kí wọ́n má tù. Ó àfà ṣé ó yé wa báyìí. Insha Allah. Àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lára bàbá púpọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ lára bàbá púpọ̀. Bàbá Alhaji Àgbà làfó ní lọ́ńchìn bẹ́ẹ̀ ni.
náà ni gbogbo ayé wá ń ṣe lónìí. àwọn ìsà fún lọ́ńchìn alájà àgbà ni wọ́n fi bú njọ́ náà àmọ́ gbogbo ayé wá ń ṣe lónìí lọ́ńchìn. ó lè tí bàbá ò ṣe bàbá wọn ti padà wá ń ṣe wọ́n ti wá ń ṣàwọ́ọ̀dù wọ́n ti fi yàn joyè wọ́n ti dáhùn ìsà fún lọ́ńchìn. ẹ̀rí bàbá wáyé wá kọ́ ìrìnlẹ̀ bàbá òdẹ̀ ní ẹ̀rí ọlọ́run wá bùn wọn lẹ́bùn wípé kìí ṣe pé wọ́n máa sọ ẹsẹ̀ bí n ti ṣe yìí o wọ́n máa ṣe tiwọn lọ ni. ní sọ pé ẹsẹ̀ bí n ti ṣe yìí o. ilé alájà àgbà ni wọ́n ti mọ̀ pé jọ́ kẹta ni wọ́n ṣe sàrà òkú wọ́n bá pẹ́ wọn yányán tàbí onídìíwọ́ kan ló fi lè dijọ́ 5 wọ́n pẹ́ wọn yányán ó dà á ṣejọ́ 4 bàbá rẹ̀ sọ́jọ́ kẹta bá dijọ́ kẹrin ká ṣe bàbá rẹ̀ sọ́jọ́ kẹrin ká ṣe ò ní jujọ́ 5 lọ. Allah. Kẹ́kọ̀ọ́nọ́mì ò tó wá dá gbogbo Nàìjíríà padà síjọ́ 3. Allahu akbar. Wa ma infaza akisaruna uluma. Àwọn èèyàn wa kálukú wá ń já àzà rẹ̀ ká ọ̀wọ́lé lóòótọ́. Ọjọ́ 3 ti tó, ó tó lóòótọ́, ọjọ́ 3 tó. Ntọ́ dá kó wá padà lọ́dà. Ntọ́ dá kálukú padà wọ́n padà dọ́mọ kí wà dájú àgbà bí èyí. Walakin faza ashilahuna damira. Walakin faza ashilahuna damira. Gbogbo ẹni tí a di professor lónìí nídìí kéwú àti Arabic àti Islamic studies Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Àmín. Yóò san bàbá lẹ́san lórí. Àmín. Gbogbo ẹni tí ń bá ń ṣe lecturer lónìí tọ́lọ̀ ní ọmọ rí jẹ kọ́ mọ́ rí mú ń bẹ̀ àfà bàbá ní commission nù rẹ̀ bọ́ọ̀ bá máa rántí wọn nù àdúrà ọjọ́ òun. Nítorí pé bí ọba sí pé ẹja kí ká máa kéwú ká máa kàwé ni níbolè yóò ti wá di professor di dáadáa tí kálukú ń dà lónìí. Allahu akbar. Ẹ̀rí bàbá lọ́mọ kéwú tó pọ̀ nítorí pé àwọn wọ̀nyẹn Ọlọ́run dá wọn kan wá táyé ṣe ni. Nígbà tá a fà wá Yígoro ṣe tíra tó pè ní al-Mujaddidu al-Asr. Tá a bá ṣe analysis àwọn nǹkan tí bàbá ṣe bẹ́ẹ̀. Wọ́n sára sí Jímọ̀ lọ́rin ẹ̀yìn náà máa bó ṣe jẹ́ kíkọ́. Àwọn wàhálà tí wọ́n ṣe ń bẹ̀. Gbogbo technique tí wọ́n fi rówó jọ sí kí Sàràkí ó tó wá dé ládé ńjọ́ tí wọ́n wá 2.5 million. 2.5 million. Láyé ìgbà tí wọ́n ń ta mọ́tò 504 tí wọ́n ń ta ní 5,000. So ṣé wọ́n á ní 2.5 ní kẹ́rì pé yóò jìnà burúkú. Allah. Àfà wà máa ń fáza. Wà máa ń fáza akisaruna uluma walakin fáza ashilahuna damira walakin fáza ashilahuna damira. Ẹ dákun gbogbo wa akẹ́kọ̀ọ́ lára Àlájì àgbà ni inú ilé yìí sì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà. Hayatu wọn fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́, ìrìn wọn fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́, ọ̀rọ̀ wọn fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run dákun gbogbo wa pátá ẹ̀kọ́ tá a yẹ kọ́ lára Àlájì àgbà Ọlọ́run dákun wọ́n ṣàjọ láǹfààní kó wúlò fún gbogbo wa. Àmín. Alhaji Fúnṣọ́ Abdulrazak wọ́n ti wọlé sọ́dọ̀ bàbá Ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ Àmín ya Allah. Ọlọ́run ní fi yín lẹ̀. Àmín. House of Rep member HRM gọ́hùn Alhaji wa Honorable Shaba nǹkan kan ní ṣe yín o àdúpẹ́ fún yín púpọ̀. Àmín ya Allah. Ọlọ́run bá dúpẹ́ yóò bá san yín lẹ́san rẹ̀. Àmín. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run látàṣùbà ní bàbá ti ń gbàlejò kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò náà ẹlòmíín bẹ́ẹ̀ ń ta yí gan tí ò tí ì rí bàbá kí Ọlọ́run kó bá wa dúpẹ́ fún gbogbo yín. Àmín. Wọ́n ní àfáà Jáfàrù Sadiq kí n bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọ akéwù rẹ̀ pé ayyu shay'in ta'allamta minni. Iye ọdún tó ti lò lọ́dọ̀ mi yìí kí ló tiẹ̀ kọ́ lọ́dọ̀ mi kí ló kọ́ lọ́dọ̀ mi. Fa ajaba wá dá àfáà rẹ̀ lóhùn pé ra'aytu kulla mahbubin yufariqu 'inda al-mawti habiba. Mo rí pé gbogbo olólùfẹ́ pátá ní ó padà ya ọ̀rẹ́ rẹ̀ olólùfẹ́ rẹ̀ tó bá dijọ́ kú. Fasarraftu himmati ila ma la yufariquni bal yunisuni fi wahdati. Mo ya dúnni mọ́ in tí ò ní yà mí lọ́jọ́ tí mo bá kú. Allah. Wa huwa fi'lul khayr. Ó náà ní kí n máa sórí in tí ò ní yà mí ìgbójúlé èèyàn yà mí ìgbójúlé nǹkan kan ju ìwà rẹ̀ ni mo wá gbójúlé. Àfáà rẹ̀ wá ní ahsanta ó ṣe dáa. Allah. Bàbá Àlájì àgbà gbogbo MFR
OFR tó fún bàbá kò sí wíwá ń bẹ̀. Allah kò sí wíwá ń bẹ̀. Wa ma in faza akisaruna uluma walakin in faza aslahuna damira walakin in faza aslahuna damira. Alhaji wa Dr. Abdulrazak, former commissioner for health, ọlọ́run náà wà nínú pẹ̀lú bàbá. Ẹ dákun ẹni tí n bá rí dáàmú ẹ̀fẹ́ríjì mi èmi ewojú èèyàn púpọ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì ọmọ akẹ́wà fà Jafar Sadiq wọ́n ní sọ wípé ra'aytu qawman yafkharuna bil hasad wa akharina bil mal wal walad. Allah. Mọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ń ṣe fáàrí pẹ̀lú bíbí, àwọn èèyàn ń ṣe fáàrí pẹ̀lú owó, wọ́n ń ṣe fáàrí pẹ̀lú ipò. Wa idha dhalika la fakhr. Mo wá wò máa rí kékeré ni wọ́n fi ń ṣe fáàrí. Fáàrí wo ní ń bẹ lára owó? Fáàrí wo ní ń bẹ lára bíbí? Bíbí wo ló dàbí bíbí tìrú àwọn bàbá yìí? Bíbí Al-Qur'an. Bísí. Àbá Vice Chancellor ẹ̀ máa wọlé. Ọlọ́run ní fi yín lẹ̀. Barika Nabi. Àwọn fíìsì ń kíra wọn. Wọ́n yé sí ti ẹ̀fà gidi jẹ́ kí ní ọ̀mìnà bá ní ìmìnà fíìsì. Wọ́n yé jẹ́ lásán. Akramakumullah. Wọ́n kà sọ di fanakula fún lúwẹ̀ ni. Allahu. Vice Chancellor Muhammad Kamadin University ṣe ẹ̀kọ́ ara fẹ́ra kù Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín. Afá yìí Baba. fáàrí wo ní bẹ lára owó, fáàrí wo ní bẹ lára bíbí tó dàbí ti bíbí Al-Qur'an. Ẹ wo yẹ àwọn ọmọ tálàjì àgbà bíi gbogbo wa làwọn ń ṣe mọ̀rọ̀ àti bàbá gbogbo tí kálukú wà. Àgbọ̀dọ̀ jókòó bàbá ó bàjẹ́, àgbọ̀dọ̀ jókòó bàbá ó bàjẹ́, àgbọ̀dọ̀ jókòó bàbá ó bàjẹ́, ẹ wo nǹkan. Kò sírú èrú èwo ló tó yìí. Allah. Àfá ọmọ kéwà àfá Jafar Sadiq tá ń wí yìí ó ní mo wò pé gbogbo ń tá ń wí pátá kò sí fàárí ń bẹ̀ mo kọ́yùn lára yín àfá mi. Allah. Gbogbo nǹkan wa ń bàlàjì àgbà ní kí ń ṣe kìràkìtà. Ìwà bàlàjì àgbà ní kálukú fi gbà pé wòlíì Ọlọ́run lélẹ́yìí nítorí pé ńjọ́ tẹ́ni ọba lówó ń gun kẹ̀kẹ́ funfun Ọlọ́run ti jogún ẹ̀ fàlàjì àgbà. La ilaha illallah. Wìláyà tó bá sì kí dé ni kèsèké bóyá wàhálà àlàjì àgbà wa pọ̀. Aládùúgbò kan kí n ra yín létí wá sí Muharram náà ní báyá wá sí Muharram àbí Mọ̀lídì. Àsásílámì wọ́n ń gbé wá sí káàkiri àwa àdúgbò kan lẹ̀ yìí. Àṣẹ́ká tó dá àdúgbò làwọn èèyàn ti ń kùn. Táwọn náà ń kọ́ mọ́sálásí lọ́wọ́. Àwọn tó gbé wá sí kan wá. Àwọn náà ń kọ́ mọ́sálásí lọ́wọ́. Àsìkò táwọn á kó àlówó lọ. Àmẹ́ni ó pè wọ́n wá sí ní. Á kó àlówó lọ. Àfà àwa tá a jọ ọmọ kéwú tá a lákìyèsí ń jọ náà ara sì ti ń tì wá àti ń rápẹrẹ pé àwọn èèyàn ń dì fún wọn ń pera wọn sí kọ̀rọ̀ wọn sàn wọn àgbàdo lágbájá 2,000 lágbájá 5,000 gbogbo owó tí wọ́n rí ládùúgbò níjọ́ náà mo rántí pé owó náà kò tí ì lójú 40,000 lọ. Bàbá ní wọn microphone wa nasa salatu ẹ̀yin ará àdúgbò ẹ sì gbà wá lálejò báyìí lẹ́sì sí bẹ́bẹ́ báyìí ẹ sì jáde sí wa báyìí lẹ́tún wá náwó tẹ́yìn náà sì náwó lọ́wọ́ wọ́n yan Ọlọ́run lé lára wa. Ọlọ́run ó bá gbàdúrà yín gbogbo yín pátá àlùbáríkà láwọn ẹni rẹ lọ́dọ̀ Ọlọ́run gbogbo yín ọ̀nà òní dímọ̀ yín wọ́n ṣàṣàdúrà fún wọn ọba ń tọ̀ níta lè má jìrì tèmi náà mọ́sálásí náà tẹ̀ ń sọ lọ́wọ́ mo fún yín 50,000 naira. Allahu Akbar. Ṣé rí ẹgbọ́lọ́n tó bí dáadáa. Fìrásà náà lágbára àmà ọ̀rọ̀ pẹ́ nìkan sì fẹ́ tí kò bàbá létí kọ́ ọba tó ní wọ́n lọ sọ fún wọn. Allah. Ẹ wá rí tó wá pa mí lẹ́rìn tí ń bẹ nínú ọpọlọ mi tí ò kú òní sí ni mo wá rí àwọn nǹkan tó wá ń pè èwé fún yín èwé àti kàmọ́rù. Àsáwọn ti jiyàn láàrin ara wọn tí wọ́n ti ń fa agbóhùn ó kọ wa lówó lọ ó ṣe kí ní kan èwé fún yín wọ́n náà wọ́n gbá òṣèlú bẹ́ẹ̀ lọ́tọ̀ òṣèlú bẹ́ẹ̀ lọ́tọ̀ ojú tá a dá lọ. Akramakumullah. Àdúgbò dáadáa ni Ọlọ́run bá dúpẹ́ fún wọn. Àmín. Òkè lọ́bẹ̀rẹ̀ àdúgbò náà. Okay. Inna
akramakum indallahi atqakum. Yọ̀bọ̀ ń sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ọlọ́mọ bí ọba rò sí. Òkè sì pọ̀ nà rin. Òkè pọ̀. Tọ̀ mi ò mọ̀ gbogbo bí ọba rò sí. Inna akramakum indallahi atqakum. Ọwọ́ àfáàjá fẹ́ sáré kí wàá bẹ̀ lọ́wọ́ ọmọ akẹ́wò rẹ̀ pé kí ló tún rí kọ́ lára mi. Ẹ dákun tí mo fẹ́ kí n tó fi lọ́ọ́ bẹ̀ wọn ni pé gbogbo wa pátá ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára Alhaji àgbà o. Akramakumullah. Ẹ̀kọ́ yẹn ló dáa púpọ̀. Ẹ̀kọ́ Ọlọ́run pé bàbá yẹn jù. Ọlọ́run pé wọn jù. Bẹ́ẹ̀ lọ́lọ́run wá ń pè àwọn àlífà wọn. Within 20 years, this is the 4th àlífà. Tí nǹkan kò sì dàrú. Akramakumullah. Gbogbo wọn sì ń fa àgbàlagbà ara débẹ̀ ni. Wọ́n ń sọ ọmọdé. Bàbá ni kí n pé grandpa ni wọ́n. Mashallah. Bàbá ni wọ́n. Ní gbogbo àwọn bàbá tí wọ́n ń débẹ̀ yìí. Àwárí ẹnìkan kó tò lẹ́yìn kẹfì máa rí pé n ti ń lépa ní. Ẹnìkan máa ti ń bẹ́ẹ̀ ẹni ọba àwọn tó kú ọmọ ṣe tí wọ́n lọ ní ẹ̀ nírí wọn pọ̀ ní rí tẹ́fì máa wá fura pé àyín tí wọ́n náà nù ní bóyá ń gbé ẹlẹ́sẹ̀ ní bóyá ń ra kò sí ilé Alhaji àgbà. Allah. Ó kálukú náà lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Àìjá kẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ bá ń fi ọ̀rọ̀ à ń gbẹ́ni lẹ́sẹ̀ àbí èèyàn ń ṣe èèyàn fẹ́ kéèyàn ga bí wọ́n bá fi ròyìn Alhaji àgbà èèyàn sì máa ṣe Ọlọ́run. Wàláhì èèyàn máa ṣe Ọlọ́run èèyàn sì máa kọlu Ọlọ́run lára bàbá tí wọ́n bá ń fi àbá wọn fẹ́ kéèyàn ga tí wọ́n bá fi ròyìn Alhaji àgbà èèyàn sì máa kọlu Ọlọ́run. Bàbá tí wọ́n ń fi yọ̀ǹda ọ̀kan nínú àwọn ọmọ kéwù wọn tó jẹ́ kábìtì wọ́n yọ̀ǹda rẹ̀ fún yàn pé tọ̀ ọ̀rẹ́ mi ló fẹ́ dálé kéwúlẹ̀ tẹ́lẹ̀. It's done well. Wama infaza akisaruna uluma walakin infaza ashilahuna damira walakin infaza ashilahuna damira. Ẹ̀rá pẹ̀sẹ̀ amina. Amina. Honorable ẹ̀ṣẹ́ ẹ̀kú dìde Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Àmín. Wọ́n ní wíwá táwọn wálé Alhaji àgbà yìí àwọn ní àníyàn lórí wíwá táwọn wá àwọn wáyọ̀ náà Ọlọ́run wára bàbá ni. Ọlọ́run wọlé ààyè yìí lọ́dọ̀ Ọlọ́run ń táwọn ń fẹ́ Ọlọ́run mọ́sà ṣe fún wa. Àmín. Ń tẹ́ ń fẹ́ lóore Ọlọ́run mọ́sà bá fi lé yín lọ́wọ́. Àmín. Tẹ́ẹ̀tún fi wá dúpẹ́ láyè yìí. Àmín. Abẹ́ ìsàdéhùn bẹ́ẹ̀. Insha Allah. Tẹ́ẹ̀fì wá dúpẹ́ láyè yìí. Àmín. Tẹ́ẹ̀sàdéhùn bẹ́ẹ̀. Tẹ́ẹ̀fì wá dúpẹ́ láyè yìí. Insha Allah. Insha Allah. Amina. Àmín. Àmín ya Allah. Ẹ ní rù. Àmín. Alájì fún sọ ẹ ní fà. Àmín. Alájì fún sọ ẹ ní dààmú. Àmín. Ọlá Muhammad rí Ọlọ́run. Àmín. Amina. Àmín ya Allah. Ra'aytu lahwa an-nasi Na'am. wa tarabihim. Wa sami'tu qawla Allahi ta'ala wa amma man khafa maqama rabbih. Wa amma man khafa maqama rabbih wa naha an-nafsa 'anil hawa fa innal jannata hiya al-ma'wa. Àfà ọmọ kéwú àfà àwọn Jafar Sadiq ń sọ fún pé àfà mi mo rí yín pé mo rí páwọn èèyàn ń sié láyé mo rí láhàwù wọn mo rí láìbù wọn káwọn èèyàn kan máa ṣe mí bí n bá ti wá gbọ́kọ́ lẹ́kọ̀ọ́ lára yín nígbà yìí sáfà aláré Allah. àfà tí máa ṣèyàn lójú kòkòrò ọ̀dọ̀ Ọlọ́run ni lára ayé Al-Qur'an. khafa maqama rabbih. alájà kàdé ẹ̀kọ́ àlejò. wa naha an-nafsa 'anil hawa fa innal jannata hiya al-ma'wa. wa amma man khafa maqama rabbih. inú àwọn tí wọ́n ń sá kàn yín pàdé Ọlọ́run á pàdé Ọlọ́run náà làwọn Alhaji àgbà. wa naha an-nafsa 'anil hawa. Wọ́n sá kan á pàdé Ọlọ́run. Ìpàdé Ọlọ́run gbogbo ẹja lé kákọ́ lẹ́kọ̀ọ́ lára nù lé. Ọlọ́run lè fún yàn lówó bónọ́ọ̀sì ní fáwọn ẹni Ọlọ́run. Allah. Ọlọ́run lè fún yàn ní ipò. Ọlọ́run lè fún yàn ní kí wọ́n máa pariwo yàn kí wọ́n máa pè yàn nínú ìlú ká òun náà wọ́n ń pariwo rẹ̀ òun náà ni wọ́n ń pè
Ọlọ́run lè fún èèyàn àmọ́ kéèyàn bónọ́ọ̀sì ní lọ́dọ̀ Ọlọ́run o kéèyàn má jẹ́ nǹkan kó dààmú wájú Ọlọ́run fún èèyàn. Yọmọ bẹ̀lá kọ́lẹ̀ nísìnyí ipa tí bàbá Alhaji àgbà kó mi mọ́sálásí Jímọ̀ wọ́n ní bàbá wa Sahil Bayan wa Tibiyan kọ́ máa wọlé Adamallahu hayatahu. ẹ máa wọlé ẹ ṣé Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o Àmín. Ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ máa wọlé Amina. ẹ máa wọlé Àmín. ẹ máa wọlé ẹ máa wọlé Àmín. alhamdulillah ṣeun bàbá sọ ibùjọ Alhaji àgbà àfa àwọn agbádá ọmọ kéwọn náà wọ agbádá Bẹ́ẹ̀ni. àbá sọ Akramakumullah. ẹ sì lé padà pé lẹ́yìn mi ló ti wọ agbádá ẹjọ Alhaji àgbà Akramakumullah. ẹ dákẹ́ jẹ́ wọn kí àwọn Alhaji àgbà nù létí bàbá wa wà tó. ومن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. Bàbá ló ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tẹ̀lé bàbá lóde táwọn èèyàn bá ṣe gidigidi wọ́n ní òun wò wọ́n ni orí pé wọ́n kọlù wá nù bọ́ọ̀ bá tún lé wọn púpọ̀ láti wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n léegun púpọ̀. wọ́n burú púpọ̀ ṣé wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò fẹ́ nira fẹ́ ní kankan. Bàbá tí wọ́n ní tí Allahu Akbar àwọn ọmọ akéwù kan bẹ tí wọ́n ń rò lára bàbá tí wọ́n máa ń rò lára bàbá lóbìnrin láwọn ọmọ àlùbáríkà àwọn ni kófà bàbá láyé wọ́n kófà bàbá nínú àwọn tó kófà bàbá lọ́mọ akéwù bàbá lóbìnrin ni ìyá tó bí Abdulhafiz yìí wà. Akramakumullah. Àwọn sùn lórí bẹ́ẹ̀dì bàbá rí bàbá ó sì gbogbo ẹ̀tọ́ ọba ti jòkó lórí ẹfẹ́ sùn ni wọ́n sì dìde fún wa wọ́n wà fún wọn lẹ̀kún ó sùn. àwọn afọwọ́kan bẹ́ẹ̀dì bàbá rí ni àsùn lórí bẹ́ẹ̀dì bàbá. Akramakumullah. ìbùsùn Ọlọ́run. ومن خاف مقام ربه ونهى النفس عن الهوى. àwọn àjòkó lérí afafẹsùn bẹ́ẹ̀dì ẹ̀gbọ́n nǹkan ìbùsùn Ọlọ́run. فإن الجنة هي المأوى. àwọn tí wọ́n fi kọ́ọ̀bù bàbá gangan mu tíì àwọn kọ́ọ̀bù bàbá gangan wọ́n fi mu tíì ṣéwù a ṣe tíì fún wọn ìlà a ṣe òye ìṣẹ́gbẹ́ gbogbo wọn bá ṣéwù a ṣe tíì fún wọn èrè ara àlùbáríkà rẹ̀ níbẹ̀ lára Khalifa Àbòtó Allahu Akbar. àti gbogbo tá a fa Àbòtó filẹ̀ kò ní bàjẹ́. Àmín. sallallahu alaihi wasallam. Àmín. ẹ dákun jàmáà ibi tí ìníjẹ́ ogun máa ti tó báwọn náà Ọlọ́run bọ̀jọ̀ wá síwá tó rí múra wá síwá lónìí Bẹ́ẹ̀ni. pẹ̀lú yọ̀dọ̀ Ọlọ́run ìjọ tá a padà síwá sí ń bọ̀. Insha Allah. wa amma man khafa maqama rabbihi. ومن خاف مقام ربه ẹ̀rọ gbogbo ẹni yóò tó bá páyà pọ̀ wọn ó dùn wájú Ọlọ́run lọ́jọ́ kan. ونهى النفس عن الهوى. Ọlọ́run mo dúpẹ́ o. الحمد لله. ayẹ̀ gbá mi dúpẹ́ ni. الحمد لله. mi ò náà yí kẹ́ dúpẹ́ èmi fúnra ara mi ni Ọlọ́run mo dúpẹ́. bàbá الحمد لله. àdánwò ńláńlá ni fún ọmọ kéwú pé ìyìn gbọ́dọ̀ kẹ̀yìn sáàfà mi àfà rẹ ni ò sì lọ bí Ọlọ́run lọ yìí. Ọlọ́run o. àdánwò ni fún ọmọ kéwú àdánwò ni ìyìn gbọ́dọ̀ kẹ̀yìn sáàfà mi àfà rẹ ló sì kẹ̀yìn sọ́lọ́run yìí. sọmọ kéwú ni ọ̀daràn báwọn. sọmọ kéwú ni ọ̀daràn báwọn. La ilaha illallah. níjọ́ tọ́lọ́run ọba máa sọ wípé èmi Ọlọ́run ni kò mú èmi ló mú àbá àfà rẹ. a ní mo mú wọ Ọlọ́run àgbàtọ́ nbẹ láyé ò mú mi. àfà rẹ ló mú. àfà rẹ ló mú kọjá bí tí irú yín máa kọjá sí. fa ló sì dá nǹkan rú yìí. wa amma man khafa maqama rabbihi. ومن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. man khafa maqama rabbihi ẹni ó bá gbà pé wọ́n pàdé Ọlọ́run ẹ̀dá gbogbo àfa àlàyé kọ́sì Alhaji àgbà wọ́n máa ń hùwà pé àwọn pàdé pẹ̀lú Ọlọ́run àwọn pàdé pẹ̀lú Ọlọ́run àwọn pàdé pẹ̀lú Ọlọ́run wọ́n wá fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n fi bọ́ Ọlọ́run ṣòwò gbogbo kádálẹ̀ ìwé lẹ̀ kò sílé ìwé kan tí ń mú tọrọ kọ́bọ̀ kan wá fà Alhaji àgbà tá a pè sùkú Alhaji àgbà wọ́n ní wọ́n ní iye secondary school báyìí wọ́n dálẹ̀ fọ́lọ́run ni iye primary báyìí wọ́n dálẹ̀ fọ́lọ́run ni
Aziari wọ́n dálẹ̀ fọ́lọ́hun ni Zumra nìkan tó jẹ́ ilé kéwú tara wọn òun nìkan ni hazu wọn àti hazu gbogbo tí jẹ́ ẹ̀jẹ̀ wọn tí ẹ̀dìjọ́ àkìyàmà wọ́n fi gbogbo nǹkan pé nípa káàkiri pàdé Ọlọ́run á fi pàdé Ọlọ́run á fi pàdé Ọlọ́run Ọlọ́run lọ́mọ iye mọ́sálásí Alhaji Àgbà lọ́ọ́ bá wọn ṣe lọ́ọ̀tì rẹ̀ ńlẹ̀ yìí á fi pàdé Ọlọ́run yìí náà ni. Allah. Ẹ dákun jàmáà kí ni sẹ́tí kálukú wa ọ̀ma lé tá a fi pàdé Ọlọ́run kí ló tún kálukú wa tí ayé jẹ wá lógún bẹ́ẹ̀ ṣúra ta la fẹ́ lò kí lágbájọ́ mọ̀ mí tá n bá káàkiri wo la fẹ́ lò. La ilaha illallah. Gbogbo àwa tá a jẹ́ pọ́ tá a jọ mọ Alhaji Àgbà kò sí nǹkan kan lọ́dọ̀ Alhaji Àgbà tí yóò fi sọ pé mo fẹ́ ká Alhaji Àgbà ọmọ mi ọ wà lùbáríkà wá dé ó sì máa lọ. Torí pé níbi tá a fẹ́ rán ọ sí o gbọ́dọ̀ wádùn Alhaji Àgbà níwà ajagunta níbi tá a fẹ́ rán ọ níbi tó wà kó mo fẹ́ gbà bọ́ ọmọ mi ni èmi ní bẹ́ẹ̀ lù báyìí ti ń ṣe báyìí alájagunta. Allah. Ọ wà níwà kí wọ́n wá gbà lùbáríkà bọ́ bá lọ́njọ́ ọba dé tí wọ́n bá tún rántí rẹ̀ mọ́ ni wọ́n máa jù rẹ̀ pa àwọn lọ́wọ́ àńjọ́ sí tó lóun gbẹ ní dẹ́ta ọ̀tán náà ajagunta ni wọ́n máa sọ pé tọ̀ ẹ recruit òun náà wá o. Bàbá òun nídìí ọmọ kéwu bẹ́ẹ̀. Wa amma man khafa maqama rabbih wa naha an-nafsa 'anil hawa fa innal jannata hiyal ma'wa. Gbogbo wa ká kọ́ ṣe bẹ́ẹ̀ náà ni báwa náà ìtawà náà sì báwo là ń kọ́ ọmọ kéwu wa. Ń bá ọmọ kéwu lọ lùkàn lọ bìkan dákun má lè búyàn lọ́mọ fún sí Ọlọ́run bí ọ́ máa sọ fọ́lọ́hun èmi máa sọ fọ́lọ́hun Ọlọ́run ìjọ tí ń bá sì wí jójú ọ̀rọ̀ méjèèjì ni ó ṣiṣẹ́ méjèèjì ọba jẹ́ kí wọ́n pa àfáàdúrà gbọ́ ọ̀rọ̀ sọ lónìí kò sọ̀rọ̀ yájú ó sì sọ lọ. Allah. ń bọ̀ lójú ọ̀nà táyà bá fọ́ wọn wá ríbi déyà yẹn máa kódà tó ti parí wọn tó dé ìmọ̀ àdúpẹ́ fọ́lọ́hun ni bóyá òní làbá sì wí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bóyá òní làbá sì sọ ebi wàláhì máa fi dúpẹ́ fọ́lọ́run ni bẹ́ẹ̀ náà ni máa sọ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ má jẹ́ nǹkan kan bá ọ lọ́kàn pé nǹkan kan disappoint rẹ Ọlọ́run nìkan ni e disappoint yẹn máa gbogbo tó bá kọ́ ṣẹlẹ̀ nínú ayé wàláhì nínú májẹ́ra kọ̀dọ̀ rẹ ni bá a sì ti bá lọ́dọ̀ Alhaji Àgbà nù àríbi tójó ti fẹ́ rọ̀ tá a fẹ́ ṣe nǹkan tí bàbá wa ní tọ̀ á padà dà náà ọ sọ fún akọ́ àmọ́ pé ibi tí ó ẹ̀yin náà máa wọ́n ti máa padà dà lójú òjò fẹ́ rọ̀ wọ́n pa wọn parada. Allah. Bọ́ bá rọ̀ ọ́ àfà kódà bọ́ ṣe pé aago tá a fẹ́ lò kọ́ la bá lò dédé tá a bá lò lọ́dọ̀ bàbá Ọlọ́run sì fa àlùbáríkà sí. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni bàbá máa wá kọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà pé tẹ́ bá ṣe Ọlọ́run fa àlùbáríkà sí èyí tẹ́ bá ṣe Ọlọ́run fa àlùbáríkà sí wọ́n ń sàn sákàn pé irú ọjọ́ òní ẹ̀dá kò jẹ́ mọ́ kí làbá máa ṣe àfà kan sọ̀rọ̀ ní àyìnlẹ̀ kan ṣe Muhammed àbí kí ni ó làbá máa ṣe wèrè kí. Àmọ́ àwọn àsọ́ọ̀lẹ̀ wọn ti wọlé lára wa àsọ́ọ̀lẹ̀ wọn ti ṣiṣẹ́ lára wa àfà mi bàbá. Ya murabbi ruhi inni sawfa la ansal jamila. Àfà orin tó ọkọ̀ lẹ́kọ̀ọ́ tó fi pa wá lẹ́kúnnù. Ya murabbi ruhi inni sawfa la ansal jamila. Bàbá wa Alhaji Àgbà bàbá wa na Allah professor ẹ máa wọlé bàbá wa former vice chancellor Kwasu former vice chancellor ní Abuja University àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ máa wà dáadáa 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 ẹ máa wà dáadáa. Ya murabbi ruhi. Sawfa la ansal jamila. Bàbá wa Khalifa tó ní àwọn ni darí ẹ̀ sọ́dọ̀ wọn. Bàbá wa títí di ìjẹta tẹ́ di Khalifa. Kódà yóò tún máa ṣẹ̀ṣẹ̀ kú láhàn wa ni ọ̀gá ni gbogbo wa mọ̀ yín sí. Allah. Gbogbo ẹni ó wá sí àrí ní 40 years ago. Ẹni ó wá sí àrí 50 years ago ni wọ́n mọ̀ ọ̀gá. Àlífà ni lọ́wọ́ borí gbogbo ẹ̀ báyìí. Ọba tó sẹ́ẹ̀mí yín kù. Ọba tó gbàdúrà Alhaji Àgbà. Allah. Tí ọ̀jẹ́ lẹ́yìn ọ̀ṣáájú tọ́lọ́run fi ní kíní yìí ẹ̀yin náà débẹ̀.
ìmọ́lẹ̀ Ọlọ́run tá a lò lánàá náà la tún lò lónìí o. Allahu Akbar. náà ni o nítorí pé àwọn àgbàlagbà lóbìnrin tí wọ́n bí bàbá wa Khalifa ẹ̀jẹ̀ àfa àgbà ni wọ́n. Allah. táwa fi ẹ̀jẹ̀ àfa àgbà àtẹ̀jẹ̀ alájí àgbà tó wá papọ̀ sáré èèyàn ẹ̀ ti mọ̀ pé ń táàrí ntí ó dùn mọ́ wa láàmà rí ń bẹ́ẹ̀. Allah. ya murabbi ruhi. يا مربي الروح إني سوف لا أنسى الجميل. سوف لا أنسى الجميل. adúpẹ́ ntẹ́ kọ́ wa adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe wa adúpẹ́ tọ́sọ́nà yín lára wa. يا مربي الروح إني سوف لا أنسى الجميل. أنت تولي اليوم شاني أنت تهديني السبيل. yòbó ń ṣe Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Àfáà yìí. Bàbá. Àwọn tí wọ́n ṣáájú wa nílé kéwú. Malam Mustapha ni wọ́n máa wọ́n sí. Ni wọ́n pè wọ́n. Ok. Òun lọ ṣáájú làfáà mi wá sọ sí mi létí òun. Látọ̀dọ̀ àfáà wa àgbà, látọ̀dọ̀ Àlájí àgbà. Bàbá wa tó nílé ti bàbá wa Àlájí àgbà. Bẹ́ẹ̀ ni. Allah. Àmàlífà gbogbo ẹ̀ mọ́lẹ̀ nísì. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. A ní gbàgbé dáadáa tẹ́ ṣe fún wa o. Anta tu'li al-yawma sha'ni. Anta tahdini sabil. Anta tu'li al-yawma sha'ni. Èyí lè já yọ́ mọ̀ wá. Anta tahdini sabil. Ẹ sì retí ẹ̀yìn. Àwa la rí pé ajẹyín gbèsè ká máa yìn yín. Anta qad fatahta akili. Àlẹ́ ẹ̀rẹ́ tí ẹ̀yìn pẹ́ kẹwàá ń jòkó kódà bí ọlọ́mọsà kẹ́ bàbá bí bá ti ń gbé báyìí bá ti ń pọ̀ bàbá sì tún máa sọ wọ́n sì yẹn pé sọ fún kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa bá wà sí rẹ̀ lọ yíò náà ti dá báwọn. Anta qad fatahta akili. Bọ́ bá sì jẹ́ pé ẹ̀yin bàbá tó bá ti yìn tọ́pọ̀ wọn ni ẹni kọ́ mẹ́nu kú òun bẹ̀. Ẹni ọ̀sọ̀ nǹkan mi wọ́n yẹ wá ẹ̀yìn wa. Ọkìbálì shukral jazila. Tọ́rọ̀ bàtọ́ dá yín ti yìn yín. Bàtọ́ dá yín ló yìn yín ló fi sẹ́ yín yìn yín. Àbí Ọlọ́run àfi bọ́lọ́run ti tó náà láàrin àfi bẹ́ẹ̀. Allah. Inú ilé Àlájí àgbà ò ní omi tuntun. Bàbá. Torí tèyí tí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òru. Bẹ́ẹ̀ni. Omi tó mọ́ náà ní bẹ́ẹ̀. Tó mọ́ náà ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ilé Àlájí àgbà olómi tuntun pé omi tuntun wá rú báyìí ntí bẹ́ẹ̀ bí ọ̀dọ̀ títẹ́lẹ̀. Ọlọ́run dákun jẹ́nu lé náà ọmọ bẹ ní mímọ́ lọ láéláé. Amina. Jẹ́lé náà ọmọ bẹ ní mímọ́ lọ láéláé. Amina. Má jẹ́nu lé náà ọ bàjẹ́ láéláé. Amina. Bàbá wa Khalifa tòní bàbá wa Àlájí àgbà tòní. Damallahu hayatahu. Bàbá wa Àlájí àgbà ṣiṣẹ́ fàáfà àgbà púpọ̀. Allah. Àwọn òru àfa àwọn púpọ̀. Tó bá ríra rẹ pé òru Àlájí àgbà òru débi tálàjí àgbà òru àfa àgbà dé. Allah. Ń sọ fún wa nínú wáàsí centenary ìtànṣe lọ́wọ́ tí ń jásí pé ilé kéwú Zumra dọ́gọ́rùn ọdún tí bàbá dálẹ̀ that is 1926. Ìwọ̀n sọ fáwọn jẹ́mọ́ wípé bàbá sì yọ̀ǹda káàfà àwọn ọmọdé àfà àgbà bí wọ́n ti dàgbà tó wọ́n já Àlájí àgbà. Àlájí àgbà kéré nínú okọ̀ tó wọ́n máa jẹ́ àmọ́ sí wọ́n ti ń pa àfà mi láàfà àgbà náà àwọn náà àfà mi náà làfà àgbà àfà mi náà làfà àgbà àfà àgbà Allah akbar nígbà tá àfà àgbà ń kọ́ wa ní tírà yìí nígbà tá àfà àgbà wa sọ pé nígbà tá àfà àgbà ń bẹ ní gbogbo wa ti mọ àfà àgbà wọ́n wá fi tiwọn lẹ̀ lálàjí àgbà ẹnìkan òfin kankan míì kún Àlájí àgbà kódà àwọn jẹ mufti Àlájí àgbà náà látún pè wọ́n bùn àfà àwọn alẹ́ àgbà ẹ wá ṣe tẹ́yẹ lọ́mọ àdàbíyà òní ọmọ alálùbáríkà. Allah. Gbogbo ẹni ọba gbé gbèsè tó rè lórí ọ̀nà wọn bóun ni ò sí ní lálùbáríkà. Àwọn tá àrí nǹkan kan àrí náà rí nǹkan kan mọ́. Bẹ́ẹ̀ pé ọgọ́rùn-ún bá pé ọgọ́rùn-ún àfà tí ń bá ń jẹ́bi tí ò ti fẹ́ rà Àlájí àgbà ọgọ́rùn-ún kan rè ò pé kí n má borí yín. Insha Allah. Ẹgbẹ̀rún kan ò pé kọ́mọ àdàbíyà kan má borí yín. Allah. Nítorí ìgbésẹ̀ bàbá là á lò. Ìgbésẹ̀ bàbá là á lò. Ẹ máa wá sọ pé bàdàbí àbá kọ́kọ́ ṣe wáàsí ẹlòmíì ò ní ṣe wáàsí mọ́ ẹ jẹ́ nǹkan kọ́kọ́ ṣe wáàsí ni o ẹ jẹ́ nǹkan ṣe wáàsí ni ọ̀wọ̀ bẹ́ẹ̀ bá fàdàbí àkànyìn gbogbo àwọn tí wọ́n kọ̀ tó kí àwọ̀ kí wọn. Ẹ bá fà wá sí kànyìn
àwọn góò tí wọ́n jẹ tó lùsì wọn àwọn wà score àdàbí àwọn wà score kódà kìkì àkìlà dání ọwọ́ àjòkó lẹ́yìn wọn tó ń kanu mọ́nú ẹni ó ṣe wá àti tí ó ṣe ẹni ó ṣe wá wọ́n ló wọ́n lóní wọn fàdà bí àṣẹyìn a sì ti gbà káwà sẹ́yìn ẹni ó ṣe wá àti tí ó ṣe nítorí wọn kílà dání nísìn òun ní kílà dání ojú rẹ̀ ti pọ́n kí ni ń pọ́n lójú ẹ̀kọ́ tá a kọ́ látara bàbá nù ọ̀sẹ̀ wà fà dáadáa yìí ẹ̀yà sàdúrà ọba rí bẹ́ẹ̀ àbí ọlọ́run àfààní ọlọ́run àfi bẹ́ẹ̀ níjòkó tá a wà yìí àwọn àlùfáà wa pọ̀ níjòkó àwọn ọmọ bàbá pọ̀ níjòkó ẹ̀rọ àwọn vice chancellor ṣe ń wọlé níbi ọdún bíi mélòó sẹ́yìn àní nínú yín àmọ́ nísìnyí báyìí alhamdulillah ọwọ́ àti kí àwọn tẹ́lẹ̀ the registrar akramakumullah ndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ni alhamdulillah a máa gbé vice salon kìíní ọmọ wọlé vice chancellor báyìí ọmọ wọlé vice chancellor báyìí ọmọ wọlé àmọ́ lọ́dọ̀ náà tiwa nínú ilé tiwa náà ni vice chancellor Muhammad Kamaluddin University Ògidì Ìlọrin. Allahu Akbar. à ń fọwọ́ bàbá wa professor Nala sọ̀yà pé àwa la ni Nala àwa la ní Ọládìméjì àwa la àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà bó ti wò kéèyàn máa fọwọ́ sọ̀yà tó ọ̀dà bí èyí tí ó bí a Muhammad Kamaluddin University vice chancellor àbí ọlọ́run àfààní ọlọ́run àfi bẹ́ẹ̀ dákun gbogbo ẹ̀yin bàbá tẹ́ jẹ́ yẹn gan wa yìí má gbẹ̀yìn ṣubú o. àmín. Ọlọ́run bá wa wà pẹ̀lú yín. àmín. bàbá Ọládìméjì ẹ̀ láṣeyọrí. àmín. báwọn tó ṣáájú yín ṣe láṣeyọrí ẹ̀ láṣeyọrí. àmín. ẹ̀mí yóò sì gùn. àmín. ọlọ́run Ànábì sallallahu alayhi wa sallam. bákan náà mọ̀tọ́ gbogbo tówó kọ́. rárá tówó. ṣe àríbì kan fi bọ̀ ń bẹ̀ wọ́n. ṣe àríbì kan fi bọ̀. ọ̀ràn wa pé a gbowó. ok ṣe àríbì kan fi bọ̀. ẹ yòówó ń ṣe Ọlọ́run. sallallahu alayhi wa sallam. afakumullah. bàbá wa Shehu Laila náà àwọn àgbàlagbà kìrìjì bàbá ní lọ́dọ̀ wa ní àyín ni wọ́n Ọlọ́run dákun má fi yín lẹ̀ má dá yín dára yín àmín. bàbá wa Bámgbóyè Ọlọ́run ò ní fi yín lẹ̀ àmín. Ọlọ́run ò ní dá yín dára yín àmín. àbáríkà Ànábì sallallahu alaihi wasallam Professor Abdulgani Àmùdá láti University of Ìlọrin Ọlọ́run bá wà pẹ̀lú yín àmín. Ọlọ́run ò ní fi yín lẹ̀ àmín. ẹ̀yin náà tó wá sí wọn wọ́n jẹ́ rí bì kan fi sí. Ọlọ́run bá dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa àmín. níyì wa bàbá wa Adéwọlé bàbá wa Engineer Ahmad Kọ́lá Ibrahim mọ̀ wọ́n jókòó ankoribin Insha Allah. afa gbada bọ̀ mọ̀ wí ankoribin ẹ padà sọ pé baba gọ́fúnọ̀ Allahu Akbar. Insha Allah. ankoribin ẹ padà sọ pé baba gọ́fúnọ̀ insha Allah afa kódà àdúrà kódà wọ́n dá wọn ń bọ̀ wá sí kódà wọ́n ní bá gbéra nílẹ̀ àwọn tó gbéra nílẹ̀ àbáwá Ọlọ́run ní fi yín lẹ̀ àmín. Alhaji Ọlọ́run bàbá gómìnà insha Allah ẹ bá fẹ́ràn bàbá ẹ̀yin náà kọ́lẹ̀ bá sọ pé insha Allah insha Allah tó fi dá kéèyàn máa kíyàn nù. mo ti jíṣẹ́ wọn mo ti ṣàdúrà wọn bàbá wa afáwa gbà Sheikh Habibullah tó nílé Ọlọ́run ní fi yín lẹ̀ ìyàwó alájà gbà ní GRA ìyàwó alájà gbà ní GRA ìyàwó alájà Muslima àárín pẹ̀lú Ọlọ́run ní dàrú Ọlọ́run ní fi yín lẹ̀ alibarika Ànábì sallallahu alayhi wa sallam yóò máa da yóò máa rọrùn sí ní ìwà bá ti pọ̀ tó fún bàbá wa alájà gbà bàbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ lánàá àti gbogbo wọn pátá bismillahi mẹ́ta kul huwa Allahu mẹ́ta bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. bàbá wa Khalifa Tuni ẹ bá ń pè adamallahu hayatahu. adamallahu hayatahu. Ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa. àmín. pẹ̀lú okun ara àtọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. àmín. bẹ́ẹ̀rù náà ti pọ̀ tó àfáà mi Ọlọ́run bá pẹ̀lú yín. bẹ́ẹ̀rù náà ti pọ̀ tó ọlọ́mọsàbá yín gbé. ọlọ́mọsàbá yín gbé. bẹ́ẹ̀rù náà ti pọ̀ tó. bẹ́ẹ̀rù náà ti pọ̀ tó. má jẹ́ ara wọn ẹ̀mí. má jẹ́ ara wọn ẹ̀mí. má jẹ́ ara wọn àlàáfíà. má jẹ́ ara wọn àlàáfíà. tẹ́ fi lu àyè náà. tẹ́ fi lu àyè náà. má jẹ́ ara wọn ìgbà fún Ọlọ́run. má jẹ́ ara wọn ìgbà fún Ọlọ́run. ìgbà fún Ọlọ́run tí ń bẹ lára àwọn bàbá. ìgbà fún Ọlọ́run tí ń bẹ lára àwọn bàbá. tí Ọlọ́run fi bá bàbá lò. Ọlọ́run fi bá bàbá lò. àti gbogbo àwọn bàbá tí wọ́n lò. àti gbogbo àwọn bàbá tí wọ́n ti lò. Ọlọ́run bá gbà fẹ́yìn náà. Ọlọ́run bá gbà fẹ́yìn náà.
tọ́ yín sọ́nà bá tọ́ yín sọ́nà bá wa ṣamọ̀nà yín bá wa wà pẹ̀lú bá wa pẹ̀lú yín yín fi ilafi إلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àwọn àkèrèjì Zumra àwọn ni wọ́n ní ìjókòó tí àárọ̀ yìí. Masha Allah. àwọn àkèrèjì Zumra lábẹ́ alága wọn afáwọ̀ Abdullahi oní tòlótòló vice chairman afáwọ̀ apá náà. Alifa ó tún máa mówó wá ní. ẹ̀jẹ̀ fitin tọ́ ọlọ́run bá pẹ̀lú rẹ̀ bàbá ti rí ọ àti rí bàbá wa àbòtó náà ọlọ́run ní pa ọmọ wa lójú àti gbogbo yín náà lápapọ̀. adákun níye wa ẹja àti Suratul Fatiha. Suratul Fatiha. gbogbo àwọn àkèrèjì. dára ẹ má jà tún gbowó lọ́wọ́ tí yín bàbá wa gbà. bàbá wa Sheikh Yusuf Bangboyi àní pẹ̀lú ọlọ́run ní dàrú. Amina. ẹ jẹ́ Suratul Fatiha. Suratul Fatiha. àwọn àkèrèjì àwọn malibarika. gbogbo àwọn àkèrèjì àwọn malibarika. àwọn náà mú ọjọ́ òní. ramọ́jọ́ òní. wọ́n ti ṣe wáàsí kí n tó ṣe wáàsí o. wọ́n ti ṣe wáàsí kí bàbá tó dé kí wọ́n tó wọ́n ṣe wáàsí. wọ́n kàlẹ́ mi ó dé ládé ni o. wọ́n kàn ní kí bàbá ó dé ládé ni. gbogbo oríjìnà ọlọ́run bá wà pẹ̀lú yín. gbogbo àkèrèjì ọlọ́run mọ́sá wà pẹ̀lú wa. Fatiha. bàbá sọ ìbáyà ni ọlọ́run bá dúpẹ́ fún yín. Bismillahirrahmanirrahim. ọlọ́run ní bá ayé tí yín náà jẹ́. Alhamdulillahi rabbil alamin. Arrahman الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فاسماعيل أبانا الله أكبر. ẹ̀rọ̀kùn gbogbo jẹ̀mọ́ ẹ̀jí bá ń gbọ́lọ̀ tó fi pé Allahu Akbar. ẹ̀rí lápapọ̀ wa dákun farabalẹ̀ nítorí tọ́lọ́run Ayatul Kursi ẹyọ kan iná lápapọ̀ tá a sì fún bàbá wa àdúrà gbà ọlọ́run kó gbàdúrà gbogbo wa ọlọ́run kó wọlé ànábì níwájú ọlọ́run èèyàn tí máa jáde tí máa lọ tí máa bọ̀ ni wọ́n ọlọ́run má jẹ́ wọn ó sì òde lọ má jẹ́ wọn ó sì sọ má jẹ́ wọn ó sì wí àwọn náà wọ́n ti kọ́kọ́ wí ṣáájú wọn máa ní ọlọ́run má má jẹ́ ẹ sì wí ọlọ́run má má jẹ́ ẹ sì sọ ọlọ́run má má jẹ́ kò jẹ́ èèyàn ọlọ́run má má mú aláyé lọ́wọ́ wọ́n wá ní kọ̀mọ̀ sẹ́ni tí ò lè sì wí kò sẹ́ni tí ò lè sì sọ àyàfẹ́ ni ọlọ́run bá fògùn ẹ̀ yọ sí bóun náà ló sì lè síra. gẹ́gẹ́ bí ìtì àdìbà ṣe máa ń lọ pẹ̀lú sẹ́ńtínárì bàbá gbọ́ wà sí tọ́ba yà á wà papọ̀ pé